kí ni ẹ̀ṣẹ̀ DJ Chike tí wọ́n fi lù ní àlùbami ní Ṣàgámù? Adẹ́rìn-pòṣónú lórí ìkànnì ayélujára TikTok Adémọ́lá Abíọ́dún, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí DJ Chike, ń ló mọ̀ rúgí oyin ní ọjọ́ sátidé àbámẹ́ta tí ń ṣe ọjọ́ kìíní oṣù kọkànlá ọdún 2025 lẹ́yìn tí ọkọ rẹ̀ tó mọ̀ ní ìjàmbá ní ọ̀nà Ṣàgámù ní ìpínlẹ̀ tí Ògùn. Nínú fọ́nrán fídíò tó máa ń tàn kálẹ̀ lórí ayélujára, DJ Chike ńlá mọ̀rí tó máa jòkó sí ilẹ̀ ẹlẹ̀ pẹ̀lú ojú tó ti wú lọ́wọ́ lílù àlùbami tí ọ̀pọ̀ èrò tí wọ́n sì yíká o. Ẹ̀jẹ̀ mọ̀ bu ẹnu rẹ̀ tí ọ̀pọ̀ àwọn èèyàn tó sì yíká tí wọ́n sì ń da ìfọ́tí àti ìgbájúbò lẹ́yìn tí ìjàmbá ọkọ̀ náà tó mọ̀ wáyé tán o. Fọ́nrán fídíò ọ̀hún ó mọ̀ tó ṣe àpèjúwe bí ọkọ̀ náà bó ṣe bàjẹ́ tí ọ̀kadà kan tí gbàgbọ́ wà pé ó mà jẹ́ ti ọ̀kan lára àwọn èèyàn tí orí mọ̀ kó yọ nínú ìjàmbá náà ó mà wà pẹ̀lú DJ Chike. A rí èèyàn míì tó ń jẹ ìrora ní ẹ̀gbẹ́ DJ Chike bákan náà. Ohun tí a rí gbọ́ ni wípé ọkọ̀ DJ Chike ó mà kọlu ọ̀kadà kan tí èèyàn tó ń wa ọ̀kadà náà àti èrò tó gbé tí wọ́n sì farapa yánnayànna. Gẹ́gẹ́ bí àwọn òròyìn bí wọ́n ṣe ń gbé káàkiri, ó mà ló mà jáde wípé ó sojú mi kòró kan tí wọ́n bá sọ̀rọ̀ tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Ó mà fi ẹ̀sùn kan DJ Chike pé eré àsápajúdé rẹ̀ ó mà ló mà sí okùnfà ìjàmbá náà. Ọ̀pọ̀ ohun lábẹ́ fọ́nrán náà ó ní wọ́n máa pariwo pé kì í máa ṣe ìgbà àkọ́kọ́ rẹ̀ rèé tí DJ Chike yóò dá wàhálà sílẹ̀ lásìkò tó ń wa ọkọ̀ lójú pópó. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn kò tí ì sọ ohun kankan nípa ìṣẹ̀lẹ̀ náà títí di àsìkò yìí. Ọ̀pọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ lórí ayélujára ó ní wọ́n ti bá bẹ̀bẹ̀ lórí ayélujára pé kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n fi DJ Chike sílẹ̀. DJ Chike náà kò tí ì sọ ohunkóhun nípa ìṣẹ̀lẹ̀ náà. Ta ni DJ Chike? Adémọ́lá Abíọ́dún, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí DJ Chike, ńlá lè pè ní olórí tó di olókìkí lórí òpó ayélujára TikTok. Wọ́n bí ní ọjọ́ kẹwàá oṣù kẹrin ọdún 1995 ní ìpínlẹ̀ Èkó Aromisa lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ìpínlẹ̀ Ògùn ó mà ló mà gbé dàgbà kó tó padà sí ìlú Èkó. Bákan náà ńlá lè ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yìn gbajúgbajà olórin tàkasúfèé Portable ọmọ Ọlálọ́mí, ṣùgbọ́n wọ́n ti pínyà báyìí lẹ́yìn tí aáwọ̀ tó bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ látàárọ̀ o, a dẹ̀ kú ìsinmi òní, ọkú ẹ̀ báyìí lèmi àti yóò ṣe lókè ìpẹ́ o.